ṣé wo rí pọ́mọ yẹn ti kú ni o rí bí wọ́n ṣe tọ́jú àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n na ọmọ kan ojú ẹ̀ ti lẹ́bọ́ o rí ni ojú ẹ̀ fọ́ o rí Yínká Aláṣeyọrí o lè rí torí o busy tó máa sọ pé ẹ kọrin nítorí Ọlọ́run ẹ̀bùn lásán lẹ́ni àwọn èèyàn máa sọ pé you are just badmouth ẹ kàn ń badmouth wọn ni ẹ kàn ń badmouth wọn we no dey badmouth you ìgbà tó mọ̀ pé àdúrà ló lè ṣe ìgbà tí ìwọ àti Tọ́pẹ́ Àlàbí tẹjọ́ ń fara yín lábẹ́lẹ̀. ẹ̀yin tèmi ìjẹ́ kí ni Yínká Aláṣeyọrí tiẹ̀ sọ̀rọ̀ yìí fún báyìí torí àwọn ọmọ Nàìjíríà ti sọ wípé àwọn ò gbẹ́ ẹ̀bẹ̀rẹ̀ àwọn ò gba ẹ̀bẹ̀rẹ̀ o wọ́n ní apology post tí ó ṣe wípé àwọn ò tẹ́wọ́ gbà á wípé kó lọ máa gba àdúrà tí ó ní àwọn ọmọ Nàìjíríà ò mọ̀ gbà. ẹ̀yin tèmi èmi ò rò wípé mo ti rí àwọn ọmọ Nàìjíríà gbé o tí wọ́n bínú báyìí rí. ẹ̀yin tèmi ṣé wàhálà ńlá kọ́ ló ṣẹlẹ̀ báyìí ìjẹ́ ìparun kọ́ ni arábìnrin yìí máa padà yọrí sí báyìí bí àwọn ọmọ Nàìjíríà ṣe ń dúràgì rẹ̀ ó yẹ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn méjì tún sọ. You should not have cried out kò yẹ kó o ṣe fídíò tó o ṣe tó o fi cry out táwọn ọmọ Nàìjíríà àbí o gbàgbé kó àwọn ọmọ Nàìjíríà ló stood by you ni. We stood by you when Tọ́pẹ́ Àlàbí wanted to when she wanted to like pé ẹ fẹ́ jọ máa jà àwọn dẹ̀ ti dàgbà a wò pé kọ́ máa dín mọ́gò ẹ̀ we stood by you we Nigerians stood by you. òun sí wíṣà ẹ forin sí boom play ẹ forin sí gbogbo ibi tẹ máa ń forin sí àlọ́ máa bá yín fi dátà wa máa wò ń bẹ̀ ẹ gbé orin ẹ ṣe fídíò àbáyín máa èyí tó ṣẹ̀ṣẹ̀ release yìí gangan olúwa o àti bẹ́ẹ̀ stream ẹ̀ dákú. ó lè rí pé Nigeria is bad wẹ̀ nínú àlàtà àràgbó nínú pé àlówó yẹn à stream orin yín à lọ sí sinimá àbáyín wo fíìmù yín à lọ sí YouTube àbáyín wo fíìmù yín tó bá kàn kẹ́ jáde kẹ́ lo voice yín fún wa ẹ máa ṣe bí olórí burúkú. àwọn kan tó jẹ́ pé ayé wọn ti bàjẹ́ tí wọn ò dẹ̀ ní ọpọlọ náà àwọn yẹn náà máa jáde wọn máa sọ fún yín pé ṣé kó má ṣe business wọn ni ṣé kó má ṣe business wọn ni business my food abẹ́ ẹ̀yà wèrè ni. mọ nǹkan tá à ń sọ ni à ń sọ̀rọ̀ nípa ọmọ ẹ̀ ń sọ rádaràda ẹ̀ ń ṣí wíṣà. Government is working wọ́n ń jiyàn gbé lójoojúmọ́ government is working wọn ò rí àwọn ọmọ gbálẹ̀ for the past good 2 weeks. Adeverse Yínká Aláṣeyọrí Adeverse that stupid video apology is not accepted. O ṣe apology video did you state what is going on in the country? Did you state what is going on in the country? You have never said anything vital in the country, but the first video you did, you let us understand that Nigerian president is working. You let us understand that governor is working. You let us understand that those military men, they are working. Àwọn family àwọn èèyàn kan náà náà. Then ìgbà tó wá ṣe apology video kí ló dé tó mention pé kí ló dé tẹ́ ń pààyàn kíní yóò dáa ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ṣiṣẹ́ àwọn ọmọ tẹ́ ń pa yìí àwọn ọmọ ọlọ́mọ náà ní ẹ̀jẹ̀ wọn wà lọ́rùn kí ló dé tó mention yẹn. Your apology is not accepted for all I care. Is not accepted. Kò ní dáa fún ẹ. Irú òṣìwò nìyẹn. Ẹ ti wá rí wa fín ẹ ti rí wa fín to an extent that pé a lè sọ̀rọ̀ ẹ lè bá wa jáde kẹ́ bá wa sọ̀rọ̀ tẹ́ bá ti jẹ́ dodo ẹ ní lè sòdodo mọ́ ẹ wá jáde ẹ wá máa support wọn. wọ́n ti fi lákàlàkà now once you go ọwọ́ Jaggy ò ti báyìí tọ́wọ́ Jaggy bá báyìí now once you go come out come do apology post. Now once she said she's sorry for the video that after she dropped that the video was 1 hour 30 minutes. To her surprise, they only crop out some seconds out of the 1 hour 30 minutes video. That she discovered that some well-meaning Nigerians they had an issue with the video. They felt like she was insensitive. Blah blah blah. She's sorry for being insensitive. She's sorry for being Oteloyinbo. She's sorry for Kiniko. She's sorry for Kiniko. That no abiyamo lo no. Ó yẹ ká mọ̀ pé wọ́n ní sọ anything tó máa hurt wa. Ó yẹ ká mọ̀ wọ́n kọ́kọ́ mú orúkọ ẹ̀yẹ náà Aláṣeyọrí náà. Àwọn ọmọ Nàìjíríà wọ́n kọ́kọ́ sọ di aláṣẹ test straight up ni. Ó ní apologize ke. You are sorry to sound insensitive. Mo gbọ́ pé àwọn ọmọ lady gan wọ́n sí Nàìjíríà. Mo gbọ́ pé family ò sí Nàìjíríà. Family ò bá sí Nàìjíríà normal ó máa sound insensitive now. Nígbà tó sí nínú shoe wa. Ṣebí wọ́n ní visa. Ìgbà wo lẹ́nu ẹ̀ ò ní ya. Some of una go just dey talk like say na lace ló fi mọ́ yín lẹ́nu nígbà tẹ́ wà kékeré. Ìgbà wo lẹ́nu ẹ̀ ò ní ya. You are not feeling our pain now. Don't say that you are not feeling our pain. Because your family is based abroad, according to what I heard. And even if they're not based abroad, God, you on a get visa. So if you don't know what to say, stay in the house and keep praying. Silently.
we know that we are calling out on celebrities and public figures who have the platform that they should lend their voice. But you, when you know, say anywhere, listen of you, ma sorrow, I understand. Ma sorrow, ma wule jabo. So Nigerians, I beg, may we forgive her. Sorry. See, àwọn Naija bá bá lórí social media. Tí wọ́n bá drag ye. Mi gbàdúrà kini ẹ ní ilé ayé mi kí experience dragging. Tí wọ́n bá drag ye. Tí wọ́n bá drag ye, ẹ̀jẹ̀ dẹ̀ máa gbẹ. Ẹ̀jẹ̀ lady yẹn gbẹ. Yínká Aláṣeyọrí. Ẹ̀jẹ̀ gbẹ. Tẹ́ bá rí video tó ṣe go, tẹ́ bá rí bára ẹ ṣe ń gbọ̀n. I need everybody pon pọ̀ sí on ojú kan. Everybody stand in one accord. Ká wà on a straight line, all of us. Ká call out àwọn people yìí. Ká pressure wọn. Call it take action. Call it put in work in order to curb this insecurity that is currently happening in the country. Ẹ̀yin kan tí àwa kan bá ti gbórí lọ sí apá ọ̀tún, ẹ̀yin kan ibi táwa kan bá ṣá gbórí sí ẹsẹ̀ ẹ̀yin two left leg yẹn lẹ́yìn kan máa gbé sí lẹ́ máa gbé wá síbẹ̀ ẹ kan máa dá gbogbo ẹ̀rú. I need everybody can call out àwọn people yìí kọ́ lè mọ̀ pé a serious. Kọ́ lè wá nǹkan ṣe sí. Wo if we no call them out, if we no do anything, if we dey look, ọmọ sọ di Chibok girls kini mọ́ wa lọ́wọ́. Ọmọ sọ di Chibok girls case mọ́ wa lọ́wọ́. Ele àwa di kini, a di Chibok children, àbí Chibok babies. Even our noise gone, you never still do. Talk about say we keep quiet, we dey look. I'm a sorry, Chibok children, more wa ni. Ani ka sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ìwọ sọ pé government is working. No, ojú wa fọ́ ni. Government is working. Government is only working. When you are whining and dining with them. You dey wine and dine with presidency. You dey wine and dine with those people. You won't contour yourself to political too. Instead, no talk. Wọ́n fẹ́ fi ṣe distraction fún wa. Ẹ jẹ́ gbẹ́ni straight. Ẹ̀yin ọmọ Nàìjíríà, èmi like yín. Ani mo like energy yìí sẹ́. Mo like it. Tẹ́ tá bá lè máa ṣe báyìí. Àwọn people yìí máa mọ̀ pé Nigerian youth àti sọjí àti wake up. Tá bá lè máa ṣe báyìí. Wọ́n mọ̀ pé àti serious. And so sensitive matter pa àwọn people yóò ṣe anything lọ́dà rẹ̀ láti pa ní president go better and president àwọn èèyàn ò lè rìn àwọn èèyàn ò lè travel àwọn tó wà ní rural area àwọn kan mú wọn ṣíkún náà àwọn people wọ́n ti graduate kúrò ní rural area wọ́n ti bọ́ sí city wọ́n ti bọ́ sí town wọ́n ti bọ́ sí Lagos everywhere all states lọ́wọ́ ìwọ́n sọ pé government is working one working no try am again o no try am even this one you no face dragging o most people no get time o most people no get your time tó bá yẹ pé everybody ní time ẹ wo wàá ti deactivate account yẹ ìwọ tún sọ ọ̀rọ̀ jáde tàti lẹ́nu tó bá yẹ máa jáde máa ní abiyamọ nìyí yìí kìíní kan ṣáà tábàrà abiyamọ àdábíamọ àbí àdábíamọ má jẹ́ ń ṣí sójà.